àjọ lọ sí the same school ní primary school but amúkan mọ́ra wa bí ọmọ school kan náà nígbà yẹn ọba la máa ń pè wọ́n nígbà yẹn ní school ọba òun ni ó máa ń kírun fún wa ní every Friday ó máa ń ṣakọ èmi ò like kéèyàn máa ṣakọ àbí kó máa ṣe bákan but bí ń dàjú pé gbogbo èèyàn máa ń pè ọba wọn like ó máa ń akọyẹ máa ń pọ̀ gbogbo wa school uniform wa khaki ni but òun máa wọ white njọ́ Friday torí pé ó máa kírun fún wa mi like rárá n tẹ like rárá ni pé so òun náà ti wá dójúlé mi pé ó mọ̀ pé mi ò like òun so ó máa fẹ́ nà mí pé tán bá ní kọ́ lọ ṣàlù àlámì ní ṣe pé káwá kírun àwa ọmọ ẹgbàá kíní kan kí n tiẹ̀ torí pé mi ò like so ó máa nà mí ṣá ó dójúlé mi náà dójú to the extent wípé tàbá closing gbá mi máa lọ sọ́dọ̀ àwọn parent máa lọ fẹjọ́ ẹ̀sùn ó wá àdìjọ kan mo ti máa ń lọ lójú mo lè lọ lẹ́ẹ̀mẹ́ta ní ọ̀sẹ̀ mo ti mọ̀ pọ́n máa nà dáàdi ẹ̀ máa nà gan fún mi bó ṣe ìdíjọ́ kan ti ṣe wọlé báyìí ẹ̀ka sọ̀sọ̀ ìwọ ló ti wá dáàdi ẹ̀ kàn kí pé ìwọ ló mọ ọlọ́run jágínì ìwọ ló ti wá má tún dé bímọ yìí wọ́n ṣe lé mi ni bí ṣe tẹ́bẹ̀ ẹjọ́ yẹn nìyẹn tí mi kò sẹ́ni tí máa lọ fẹjọ́ ẹ̀sùn mọ́ tí wọ́n máa nà so bí mi ṣe lọ fẹjọ́ ẹ̀sùn mọ́ nìyẹn mo ra gbà fọlọ́run tó wọ́n ti wá rí pé iṣẹ́ ibẹ̀ yẹn ti já wọn lè náwó mọ́ ó wá múra sí mi ìyá yìí pọ̀ tí n bá ti létí báyìí torí ó tún jẹ́ private wa n bá ti létí báyìí ó máa mú mi nà ní mo wá rògùn báyìí but at the end of the day a padà wá dọ̀rẹ́. bó ṣe rí gan-an náà ló sọ ó máa ń wò pé tàti ẹni boy tó máa ń ṣakọ yìí èmi ò tiẹ̀ mọ̀ pé ó ní nǹkan kan lọ́kàn èmi náà ò ní nǹkan kan lọ́kàn kò sí kankan tó ní nǹkan kan lọ́kàn nù wá nígbà yẹn níwájú Ọlọ́run àti èèyàn bẹ́ẹ̀ tí mo kàn mọ̀ pé òun náà uniform ẹ̀ bó ṣe máa ń ràn wọ́n máa ń pè ní pina 4 nígbà yẹn á ti gan òun náà máa ń ṣakọ kò sanra báyìí o èmi ni mo bọ yóò báyìí o táwọn obìnrin bá ti ń pè mí tó máa ń ṣe á máa mọ́jú pé kí náà ń rí lára ẹ̀ kí náà ń ṣe ó ṣàyè tì mí èmi náà wá dojúlé ọba lọ fẹjọ́ mi sùn gẹ́gẹ́ bó ṣe sọ tó bá ti létí báyìí máa kneel down tó bá ní down mo máa sọ pé tọ́lẹ̀tì yẹn ló máa fọ́ nígbà tí Ọlọ́run máa ṣe mo kàn rí pé at that time Kingsway ló wà ibẹ̀ náà ti máa ń ra meat pie mo kàn rí tó kàn gbé ó kàn ra meat pie wá fún mi ibi tá ti di ọ̀rẹ́ nìyẹn then woman kan máa ń ta rice à ń pè ní ìyá Congo a máa tún pàdé ń bẹ̀ wọ́n máa ń ra rice mu òun náà tún ra rice mu bá yà ṣe dọ̀rẹ́ bá ti ń sọ̀rọ̀ tó di pé ó ń wá mi wá mò ń wá wá nìyẹn ìrìn àjò ẹ̀dá bẹ́ẹ̀ ṣe máa pàdé ó ní bí Ọlọ́run ṣe máa ń tò àwa sò nífẹ̀ẹ́ ara wa nígbà yẹn gan-an mò ń sọ̀rọ̀ 1966 títí tá fi wá get married ní 1975 uncle mi tó tọ́ mi dàgbà àfáà ni disciplinarian ni wọ́n burú gan wọ́n gbàgbàkúgbà wọ́n ṣe nǹkan òun náà wà láàkì pé wọ́n treat mi bá kankan bẹ̀tẹ̀ mi jẹ́ kó yé pé wọ́n ń kọ́ mi lẹ́kọ̀ọ́ ni mo ń láti máa pọ́n mi sí inú amù la máa ń pọ́n mi sí step mother mi òun ta rice step mother mi kejì òun tẹ̀wà kí n tó lọ sí school láàárọ̀ mo ń láti fọ rice yẹn kaná then màá tún bó ẹ̀wà tó máa fi ṣe mọ́ínmọ́ín ní step mother mi kejì yẹn ń tà wọ́n á máa tà títí máa fi dé lọ́sàn-án èyí tí bá dé lọ́sàn-án màá bọ́ sí di ìgbà rice màá máa tà mọ́ínmọ́ín tó bá ṣẹ́kù màá kiri mọ́ínmọ́ín káàkiri èpè pinni la máa ń kiri mọ́ínmọ́ín gbà yẹn tó bá di lálẹ́ màá lọ pọn mi so ó máa join mi lálẹ́ àti time tí n bá ti jáde nílé àgbà pay lọ́ọ́ mi àpọn mi àtúbà mi gbé débì kan èmi àtúgbé wọlé. mi ò tiẹ̀ ríro nítorí pé mo láìkẹ́ mo láìkẹ́ débi pé gbogbo àdúgbò wọn mọ̀ mí
bóyá ti máa ń bọ̀ bóyá ti lè lọ sọ fún pé lágbájá ń bọ̀ o mi ní báyọ̀ kankan lọ́dọ̀ ẹ̀ bá kàn ṣáà débẹ̀ màá jókòó èmi náà ò ní pẹ́ nítorí pé àwọn lè ti máa bẹ wá mi ń lé so kò ní jẹ́ kí n pẹ́ àkànní mo wá lè lọ sílé wọn báyìí kó sì mí lọ́lé màá tún sìn padà a lè tínra wa like 10 times máa lọ máa bọ̀ tó wá dé stage kan wá ní ó dàbí pé bí olúkàlùkù máa ti dúró lé má dẹ̀ sì mí mọ́ má sì mí ìtò sì mí ìtò so olúkàlùkù ṣe máa lọ lé nìyẹn. ìtàn fẹ́ yẹn ó pọ̀ nígbà tí a wà ní múndíá tá à ń ṣọmọdé tá a sì máa ń lera wa káàkiri ṣe wọn pé ayé ìgbà yẹn àwọn òbí wa gbọ́dọ̀ rí pé bá a ṣe kéré ńgbà yẹn gbọ́dọ̀ rí pé ọkùnrin wá ẹ wá tàbóbìnrin wá ẹ wá ẹlòmíì mú tiẹ̀ pé ó jẹ́ pé òkúta ló máa sọ sórí páànù ilé onílé ilé yẹn tí àfẹ́sọ́nà yẹn máa mọ̀ pé lágbájá ti dé ṣùgbọ́n tèmi ní pé nígbà yẹn tí bá ti ń gun báísíkù mi bọ̀ màá ti wo ọkàn lé wọn yẹn òun náà ti understand màá lọ dúró dé ibi tí mo máa ń dúró dé bó fi yẹn ṣe wáyé nìyẹn. mi ò kì í sun ọ̀tún wọn gbọ́ wọ́n bá ti sun màá dá wọn lóhùn màá wá bá wọn. bẹ́ẹ̀ ni a máa ń sun a máa ń fi pera wa ó dẹ̀ máa ń ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu nítorí ó ti mọ́ra wíwárà tó ń bá wà ń sẹ́ kí n máa pariwo orúkọ ẹ̀ àbí kí n máa pariwo ya bá ti sùn yẹn ọwọ́ kan ni. gbàtà ti kó n skul tó ká kú lọ sí secondary school mo á rí i pé ó máa kọ lẹ́tà sí mi so bá ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn èmi wà ní boarding house òun wà ní student àwọn tí wọn bá wà ní boarding house oríṣiríṣi àwọn èèyàn ló máa pàdé tó bá gbọ́n wà gbọ́n tó bá ti wá rí lẹ́tà kan a máa fi hanra wa so ìgbà yẹn ni ó ti wá ń yé mi wípé ẹni fẹ́ ẹni yìí ni o bá ṣáà ṣe rọra ń bàbọ̀ nìyẹn màá fẹ́ ò fẹ́ mi bá ṣe rọra ń tẹ̀léra wa bọ̀ díẹ̀díẹ̀ tá bá gbọ́dọ̀ Muslim Girls School Ṣàgámù ni mo lọ so tí n bá ti ń bọ̀ mí ní lọlé direct máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ pé mo ti dé o kìíní kankan. ìgbà yẹn lọ́wọ́ mi bà. lọ́wọ́ ẹ̀yìn bàtà ni. toasting ẹ̀ ti ń wáyé láàrin wa ká tó kúrò ní primary school toasting ẹ̀ ti ń wáyé láàrin wa jẹ́ àsọ. ọdún mélòó. kò yé wa bí ìgbà tá a kàn ń ṣọ̀rẹ́ sẹ́wọ̀n pé primary school náà ni mo wà tó fi ń lọ bá mi pọn mi tó fi ń ṣe kìíní ṣe tí mo bí ntí mẹ́sì yẹn bó ṣe máa wà èèyàn ṣàwọn máa ronú ara wọn nǹkan bó ṣe sọ lóòótọ́ ló fi di pé à ń kọ lẹ́tà síra wa nígbà tó ní secondary school tó ṣe kìíní kankan ṣùgbọ́n mo kàn mọ̀ wípé nígbà tá a wà ní school àwọn obìnrin kan máa ń ṣùgbà mi tó jẹ́ bí àwọn ọ̀rẹ́ ẹ̀ ká má dárúkọ ká má kó bá àwọn ẹni lẹ́ni lóòótọ́ kì í wo bẹ̀ kò rán tiẹ̀ ló ń face to face lọ ṣùgbọ́n èmi náà bí ọmọdé méjì ń ṣeré ní pàápàá nígbà until tá a wà secondary school tó ṣẹ̀ṣẹ̀ ń yí wa ṣe mọ̀ pé kìíní love ta máa ń kọ́ gbà ǹdí ọ́tọ́ àmọ́ ní bóyá Latin do you love me yes or no táwọn lẹ́tà tá a máa ń kọ síra wa adẹ́tún kíra wa nǹkan lẹ́tà náà náà fi lè communicate in time yẹn tàbá rẹ̀ ní tó ń lọ sí school wọn àfi lẹ́tà tóun náà bá dé ó máa wá sọ́dọ̀ mi like ṣẹ̀rálì sẹ́ bó ṣe sọ yẹn náà ni bí tó sì yẹn ṣáà wáyé látọ̀dọ̀ lọ́hùn. nígbà tí mo kọ́kọ́ wọlé ẹ̀ wọ́n ti ń ṣeré so nǹkan téèyàn bá nífẹ̀ẹ́ sí téèyàn bá nífẹ̀ẹ́ sí yẹn tó bá ń ṣe èèyàn gbọ́dọ̀ bá fẹ́ téèyàn bá really love ẹ̀ kì í ṣe pé mò ń ṣeré mi ń ṣeré mi mèrè ṣe but nítorí pé nǹkan tó nífẹ̀ẹ́ sí mo bá fẹ́ gbogbo àwọn tán dẹ̀ jọ ń ṣiṣẹ́ ńgbà yẹn mo fẹ́ gbogbo wọn pọ̀ pẹ̀lú nǹkan tán ń ṣe yẹn kò sí kankan tó bí mi inú ẹ̀ bẹ́ẹ̀rù ṣe máa ń pọ̀ lé wa tó kò ní mí lára bá gbogbo wọn ṣe pọ̀ but èmi ò kàn ń ṣe torí mi ò lè face audience mi ò lè face camera ó máa ń ṣe mí bákan so mo ẹ̀ díẹ̀ pẹ̀lú ẹ̀ torí pé mo like ẹ̀.